وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أصوم نهارا وأذكر ربي وأتلو القرآن ليشفي قلبي سأقوم ليلا حتى الفجر أشكر الله أصلي وأدعو الله أن يغفر لي وأدعو أن يتقبل عملي وأدعو ربي أن يدخلني جنة الخلد أنا وأحبابي أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام التامان الأكملان على حبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين adúwọ́pẹ́ fún ọlọ́run bàbá lékè ọlá ọba tí ń ṣorí ẹ̀ fún gbogbo àwọn ẹrú ẹ̀ pátá ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run lórí ẹni kọ̀ọ̀kan wa òun náà là ń dúwọ́pẹ́ lé lórí àwọn ìkẹ́ yìí àwọn ìgẹ̀ yìí àwọn àánú yìí ó pọ̀ tìyàntìyàn wa in ta'uddu ni'matallahi la tuhsuha òun ọlọ́run fi yẹ pé tẹ́ bá lè fẹ́ máa ka orí tèmi ọlọ́run bá aláṣẹ fẹ́ ní kọ̀ọ̀kan yíhun tẹ́ mú ọjọ́ kalẹ̀ tẹ́ mú oṣù kalẹ̀ tẹ́ mú ọdún kalẹ̀ ẹ̀ lè ka tán láyé ní eléyìí la fi wọ́n dúpẹ́ ọpẹ́ fún ọlọ́run lórí ètò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa láwọn oore ọlọ́run mọ́ lọ wà burú sáwọn oore náà èyí tó pamọ́ ń bẹ èyí tó hàn ń bẹ èyí tí ń bẹ láyìíká wa ni èyí tí ń bẹ lọ́nà jíjìn náà ni ọlọ́run mọ́ jẹ́ fẹ́yìn ti sunkún ìkànnbẹ́ àwọn tọrọ àlékún ìgẹ̀ tí ó pọ̀ fún òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì òun náà la fi ṣẹ́ rán ó jẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà jẹ́ òun sábàbí okùn fàtẹ́mì rẹ̀ ta fi ń bẹ lórí ìlànà ẹ̀sìn Islam lónìí akírun ni agbáwẹ̀ ni ayọ́daka ni alọ́sí hajj náà ni látẹnu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láwọn àlàyé ti wá ànábì ṣe púpọ̀ nínú ìgbésí ayé ní kọ̀ọ̀kan wọn láwọn oore ìkẹ́ àdọ́là tó péye ló ń bá wa ṣe fún àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àwọn ìyàwó àwọn ọmọ yá lórí gbogbo àwọn òkú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dàgé jùlọ àwọn àfáwà tí wọ́n kọ́ wa wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa fadilati Shaykh al-marhum bi'idhnillahi ta'ala bàbá wa Shitu Thani ọlọ́run bá wa ṣe wọ́n lẹ́ni ìkẹ́ bá wa ṣe wọ́n lẹ́ni ìgẹ̀ bá wa gbàgbọ́ wọn bá wa ṣàforíjì wọn ìdórí àwọn bàbá wa al-marhum bi'idhnillahi ta'ala Ahmad al-Fati Shitu Thani rahimahullah àwọn bàbá wa al-marhum bi'idhnillahi ta'ala Ahmad al-Fati Elégbédé rahimahullah ìkárí gbogbo àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n ti lọ ọlọ́run bá wa fàlì Janna onídẹ̀ra wọ́n fi ṣe ẹ̀san gbogbo wàhálà wọn nínú ayé tí wọ́n wá ṣe láì nígbàgbé àwọn bàbá wa alọ́mọ́lẹ̀ gbàgbé àwọn bàbá wa Sefu Zaka àríkọ́ṣe bàbá yìí lára wàhálà wọn lèyí tí ṣẹ́yọ lẹ́yìn wọn yìí ọlọ́run wa bẹ̀ ọ́ látorí wọn fi kárí gbogbo àwọn kùdí ilé wọn pátá yányán láwọn mùsùlùmí tí wọ́n ti lọ ńbẹ̀
bá wa ṣe gbogbo wọn lẹ́ni ìkẹ́, bá wa ṣe wọn lẹ́ni ìgẹ̀, bá wa gbàbọ́ wọn, bá wa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn. Abẹ́ Ọlọ́run gbogbo àwọn kú dílé ẹni kọ̀ọ̀kan wa tí wọ́n mọ́ jẹ́ mùsùlùmí, Ọlọ́run àlìjánnà ni kò ṣe ibùgbé ẹni kọ̀ọ̀kan wa. Àwa kí gbogbo àwọn òbí wa tí wọ́n wà láyé, Ọlọ́run ìnira má jẹ́ ó jẹ́ ti wọn, wàhálà má jẹ́ ó jẹ́ ti wọn. Ẹ̀mí gígùn tẹ́yàn fi ṣayé rọrùn tí ò bó ṣì tán, Ọlọ́run bá wa ṣe fún wọn, kó wá kẹ́ wọn bí wọ́n ṣe kẹ́ wa ń kékeré, gẹ́gẹ́ bí Ọlọ́run bá Allah bó ti ṣe pàṣẹ rẹ̀ pé ká máa ṣe nínú àdúrà. Kí á dórí gbogbo àwọn àfáà wa náà tí wọ́n ṣẹ́kù ńlẹ̀ fún wa, gbogbo ọ̀gá ẹni kọ̀ọ̀kan wa, gbogbo ẹni tó jẹ́ pé látara wọn lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa ti jẹ́yàn nínú ayé, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Bẹ́ẹ̀ látòrí àwọn mudir wa fadilati Sheikh Dr. Abdulhamid Shit Thani, àbábá mudir ní markaz Sakete, Ọlọ́run bá wa kún yín, bá wa pẹ̀lú yín, bá wa lákèsí yín, ìdùnnú yín, ayọ̀ yín, Ọlọ́run yóò máa lékún, iṣẹ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run yóò máa bẹ lórí yín. Fíà dórí àwọn mushrifu wa gbà tí wọ́n darí wa nílé iṣẹ́ Sunnah TV tàmbẹ̀ yìí, fadilati Sheikh Dr. Abdulrahim Shit Thani hafidhahullah. Ọlọ́run ìkẹ́ Ọlọ́run, àdúà Ọlọ́run títí ń bẹ pẹ̀lú yín. Abẹ́ Ọlọ́run mọ́ta bá wa ṣàlékún rẹ̀ fún yín, lákàyè òye ìmọ̀ ọgbọ́n àti rírá ìtẹ́ fi ṣe tọ́lọ́run. Ọlọ́run jẹ́ gba ìsan rẹ̀ láyé ń bí àti ní gbangba kìyàmà, lórí ara yín ni, lórí ọmọ ni, lórí gbogbo ohun tí ń bẹ ní àyíká yín pátá. Àwa kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam láwọn tí Ọlọ́run bá aláyàn ìpé ẹ̀yìn ẹjọ́ ń sábàbí tí Sunnah TV yóò fi máa débi páwọn yẹn ń jẹ́ àǹfààní rẹ̀. Àwọn ọmọ bàbá wa Sefu Zaka, ó bẹ̀rẹ̀ látòrí àwọn alhaji wa tí a fi ọwọ́ àti àpẹẹlẹ dárúkọ wọn, alhaji wa Abdulrazak hafidhahullah. Ọlọ́run bá wa kẹ́yìn, bá wa lákèsí yín, Ọlọ́run bá Allah tí ń dúró tí kò ní padà lẹ́yìn yín, láti orí yín fi dé ọ̀dọ̀ alhaji Abdulrazak, alhaji Yaqub, gbogbo wọn pátá yányá. Àwọn ìta dárúkọ yìí a fi sàmì ní. Abẹ́ Ọlọ́run bá Allah fún yín, orí yín máa lékún, ìkẹyìn máa lékún, àánú Ọlọ́run bá lára yín kò ní parí láíláyé. Iṣẹ́ Ọlọ́run, àbọ̀ Ọlọ́run títí ń bẹ pẹ̀lú yín, Ọlọ́run ní yọ rẹ̀ lára yín. Gbogbo wàhálà tẹ́ wá ń ṣe yìí, Ọlọ́run jẹ́ wá bá níbi tó ti lérè láyé àti ní gbangba kìyàmà. Àwa kí gbogbo àwọn ọmọ ìyá wa nílé iṣẹ́ Sunnah TV, dáwọn náà ẹni àdúrà ni wọ́n. Èyí táwọn náà ń ṣe yìí náà ọ̀kan nínú iṣẹ́ Ọlọ́run ni a máa wí bẹ́ẹ̀ lójoojúmọ́. Ọkùnrin bẹ́ẹ̀, obìnrin bẹ́ẹ̀, Ọlọ́run bá wa kún yín, bá wa san yín lẹ́san olóore. Ẹ̀yin náà ni wọ́n dààmú wàhálà ò sì ní jẹ́ ti yín náà. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa, gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń gbọ́ wa nílé lóko lájò, tẹ́ dúró ti Sunnah TV ipò náà làwọn máa gbọ́. Gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí ń bẹ ń bẹ, tí ń jáde ń bẹ lọ́lọ́kan ọjọ́kan, ibẹ̀ náà lẹ jókòó sí. Ọlọ́run bá Allah wọ́n wọlá bẹ́ẹ̀ ṣe jókòó ti Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run yóò jókòó ti ẹ̀yin náà. Gbogbo bùkátà tẹ́yin náà tẹ́ ń wá láti bíyá ó rọrùn lọ́dọ̀ Ọlọ́run bá Allah, Ọlọ́run yóò bá wa bíyá rẹ̀ fún yín. A kí yín pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Naam, èyí tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ara wa lónìí, ó dá lórí haqiqatun qiyamil layli wa fadluhu wa fawaiduhu fil ashri al-awakhir. Tọ́píkì yìí òun náà ni pé ìmá dìde dúró láàrin òru, láàfẹ́ yẹn náà fi láàfẹ́ sin Ọlọ́run, ọlá ò ní ń bẹ fún, àti pé pàápàá kí ni túmọ̀ ìmá dìde dúró láàrin òru. Ọmọ mùsùlùmí gbọ́dọ̀ mọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀, ó gbọ́dọ̀ mọ̀ túmọ̀ rẹ̀, ó gbọ́dọ̀ nímọ̀ nípa àlàyé rẹ̀. Àwọn ọlá wo ló wá dìrọ̀ mọ́, àwọn àǹfààní wo ló wá dìrọ̀ mọ́, pàtàkì jùlọ nínú mẹ́wàá ìgbẹ̀yìn tá ń bẹ nínú rẹ̀ yìí. Kẹ́ni kọ̀ọ̀kan wá ká tún lè túnbọ̀ tẹra mọ́ ìdìde dúró láàrin òru fi yan náfìlà fọ́lọ́hun yìí. Alákọ̀ọ́kọ́ ń tán pè ní qiyamul layl, ìdìde dúró láàrin òru. Òun náà ni huwa salatun tatawwu'iyya tu'da bayna salati al-isha wa tulu'i al-fajri. Òun náà ni irun kan tá a máa kí tó jẹ́ pé a fi máa wá ojú rí Ọlọ́run.
gbàtà mọ́ kí ó bẹ̀rẹ̀ látẹ̀yìn ẹ̀yìn irun ìṣáì títí fi lọ di àsìkò tá alfajari yóò fi yọ. Òun náà ni àwọn náfìlà tá a máa ń yan bẹ́ẹ̀ tá a máa ń dìde dúró tá a máa ń yan bẹ́ẹ̀ tá a fi ń wá ojú rere Ọlọ́run. Ìdìde dúró yìí ẹ jẹ́ ká béèrè lọ́dọ̀ ara wa kí l'Ọlọ́run wí nípa rẹ̀, kí l'Ànábì wí nípa rẹ̀. Ẹlòmíì lè mọ̀ wò yí pé ẹbí nínú Ramadan náà nìkan ká máa yan náfìlà láàrin òru àwọn dìde dúró sí lọ́hùn. Bẹ́ẹ̀ náà ni àmọ́ wá gbọ́ èyí wọn ni orí kan ní fún gbogbo ẹni tí Ọlọ́run bọ́ba Allah bá fi dá lọ́lá. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní qumil layla illa qalila. Ìrẹ́ Ànábì tó bá ṣe wàhálà lọ́sàn nínú ọ̀rọ̀ ìsìn ni nínú ọ̀rọ̀ ayé ni tó bá dáàrin òru dìde dúró kó jọ́sìn fáwọn Ọlọ́run bọ́ba Allah, kó yẹn náfìlà fáwọn Ọlọ́run bọ́ba Allah. Ọlọ́run pa Ànábì wa Muhammad láṣẹ mẹ́ ìpè qumil layla illa qalila. Dìde dúró yẹn náfìlà kó sin Ọlọ́run bọ́ba Allah. Bó bá sinmi bẹ́ẹ̀ ìsinmi náà ìbá díẹ̀ kan ni ó sinmi. Tí gbogbo náà bá sì jọ fi ojú nú wò á rí pé Ànábì wa Muhammad yìí náà ni à ń tẹ̀lé. Lókùn màtọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad yìí ti wá rí fáwọn náà tá ní kọ́ṣe Ànábì wa Muhammad. Ọlọ́run ni kanu qalilan minal layli ma yahja'un. Àwọn ẹni mi ẹ rí pé tó bá dáàrin òru ìbá orun tí wọ́n máa ń sùn ìbá orun díẹ̀ ni. Bí wọ́n bá tún sọrun díẹ̀ báyìí wọ́n á jílẹ̀ kan náà wọ́n á ṣèmọ́tótó ara wọ́n ṣàlùwàlá wọ́n á bọ́ sórí náfìlà wọ́n á bẹ̀rẹ̀ sí ní yan náfìlà fẹ́mi Ọlọ́run. Ẹ̀rí àbí kẹlòmíì tẹ̀ mọ́ sunu wọn kó tó di pé láàrin òru ó bẹ̀rẹ̀ sí ní máa yan náfìlà. Al-Qur'an ó pọ̀ ayé Al-Qur'an pọ̀ tó sọ̀rọ̀ nípa ìmọ̀ dìde dúró láàrin òru. Ọlọ́run tó sọ nínú Al-Qur'an ó ní wa minal layli fatahajjad bihi nafilatan lak. Ìrẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dìde dúró láàrin òru yan náfìlà fẹ́mi Ọlọ́run bọ́ba Allah. Mọ́ sùn mọ́ fi gbogbo òru rẹ fi sùn. Ọmọlúwàbí èèyàn ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún wa tó bá jẹ́ ọmọ mùsùlùmí gidi. Ọmọ mùsùlùmí gidi nínú ayé ò gbọ́dọ̀ mọ́ lọ débi pé tó bá ti fi hà lélẹ̀ o lẹ́yìn ìṣáyò ó tún dásùbà àdánwò ńlá ni. Gbogbo àwọn àyà yìí tí ń sọ̀rọ̀ nípa ká má dìde dúró láàrin òru àǹfààní mbẹ́mbẹ́ fún wa oríire mbẹ́mbẹ́ fún wa. Àwọn àyà pọ̀ lọ bẹ́ẹ̀ tọ́lọ́run fi sọ̀rọ̀ nípa ìmọ̀ dìde dúró ní àárín òru yẹn náfìlà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà mọ̀ dákẹ́ nípa yí pé ká dìde dúró ká yan náfìlà yìí. Ànábì ní alaykum bi qiyamil layl. Ó dọwọ́ yín ẹ̀yin al-umma mi Ànábì wa Muhammad. Ó dọwọ́ yín ká máa dìde dúró yan náfìlà láàrin òru. Fa innahu da'bu as-salihina qablakum. Ó ní orí ìlànà kan ni tó jẹ́ pé àwọn ẹni ire tí wọ́n ṣíwájú yín ibẹ̀ ni wọ́n tọ̀ ní a fi ní karama wájú Ọlọ́run. Ibẹ̀ ni wọ́n tọ̀ ni wọ́n fi rípò tó ga láyé ni wọ́n fi rípò tó ga lálkìyàmà. Ibẹ̀ ni wọ́n tọ̀ ni wọ́n fi débi pé àlìjánnà wọn ó wà garanti. Ló fi jẹ́ pé gbogbo àwọn tá a bá dìde dúró láàrin òru ń túmọ̀ pé à ń gbé ìgbésẹ̀ lórí ìgbésẹ̀ àwọn ẹni ire tí wọ́n ti kọjá lánàá. Ànábì ní fa inna qiyamal layli qurbatun min Allah. Ànábì ní ẹjẹ́ ń wá wí fún yín kẹ́yìn máa dìde dúró yan náfìlà láàrin òru a máa mú ni súnmọ́ Ọlọ́run. Ẹ gbọ́ dáadáa gbogbo ẹni tí yan náfìlà láàrin òru hani'an lakum ẹ kú oríire. Ìmọ̀ yan náfìlà láàrin òru yín ẹ fi ń súnmọ́ Ọlọ́run ni Ànábì ní ẹ gbà bẹ́ẹ̀. Wa manhatu 'anil ithmi. Ìmọ̀ dìde dúró yan náfìlà láàrin òru yín yóò máa kọ̀ fún yín níbi ìmọ̀ dá àwọn ẹ̀ṣẹ̀ ká. Ẹ gbọ́ nísìn Ànábì wa Muhammad ní wa makfaratun lis-sayyi'ati. Ànábì wa Muhammad sọ fún yín pé ìmọ̀ dìde dúró láàrin òru yín yóò máa ha àwọn ẹ̀ṣẹ̀ kan kúnbẹ̀ fún yín láwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀. Wa matradatu lid-da'i 'anil jasadi. Ànábì ní ìmọ̀ dìde dúró láàrin òru yín yan náfìlà a máa jẹ́ káwọn àárẹ̀ kan kó máa jìnà sí yín a máa lé àwọn àárẹ̀ kan jáde kó nínú ara. Sallallahu alayhi wa sallam. Ìrẹ́ ọmọ ìyá mi pẹ̀lú gbogbo ń ta kàkálẹ̀ yìí. Mo rò yí pé tí wọ́n náà bá fẹ́ súnmọ́ Ọlọ́run àfi kó máa yan náfìlà láàrin òru. Tó bá ń fẹ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ k'Ọlọ́run ṣàmójúkúrò àfi kó máa yan náfìlà láàrin òru. Tó bá ń fẹ́ k'Ọlọ́run gbé ọ jìnà gbogbo àkúgbà tó bá fẹ́ máa dáhùn ẹ̀ṣẹ̀ àwọn náfìlà yóò máa kọ́ dí rẹ̀ pé má dẹ́ṣẹ̀ báyìí ó ti ń súnmọ́ Ọlọ́run padà sẹ́yìn. Mo rò pé ó máa yan náfìlà láàrin òru. Àwọn àárẹ̀ kan ti ń bẹ lára wa tó jẹ́ pé náfìlà ló lè yọkù ń bẹ. Ọmọ ìyá mi dìde dúró yan náfìlà láàrin òru. Àǹfààní ń bẹ níbi ìmọ̀ yan náfìlà láàrin òru. Náfìlà láàrin òru táyàn yìí
àwọn àfáà ní la hadda li aktharihi kò níye o bó bá ṣe lágbára ní kó mọ yẹn náfìlà méjì ó bá kí méjì ó yẹn ó sálámà méjì ó tún sálámà tó bá yẹn náfìlà méjì ó tún sálámà ó wá ráyè títí pátápátá àyè ò gbà ọ́ àwọn àfáà ní kó dìde dúró kó kí wítìrì nìkan wọ́n mọ̀ kọ́ ládá fún yín pé ó ṣe qiyamul layl. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa ní ẹ̀kọ́ yìí. Gbogbo ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa àǹfààní tí ń bẹ níbi qiyamul layl díẹ̀ náà ni àtúnkà fúnra wa yìí. àwọn àfáàjì oyé wa wọ́n ní qiyamul layl afdal salati ba'da al-farida lẹ́yìn pé akínú ìrun ọ̀ranyàn ìrun tó tún fi lọ́lá jù lẹ́yìn ìrun ọ̀ranyàn òun náà ni ìmọ̀ dìde dúró yẹn náfìlà láàrin òru. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní afdal salati ba'da salati al-maktuba as-salatu fi jawfil layli ìrun tí fi lọ́lá jù lẹ́yìn ìrun wákàtí márùn-ún àsùbá ni àìlà ni alásàrì ni mangribi ni ìṣáyì ni bàbá tún rí ìrun kan tí ó lọ́lá òun náà ní náfìlà tá a bá dìde yàn láàjìn òru. Ànábì wa Muhammad sọ bẹ́ẹ̀ ló jẹ́ pé àsìkò tá ń bẹ yìí ẹ̀rọ àwọn èèyàn wọ́n ti tẹra mọ́ náfìlà yíyàn alhamdulillah bó bá tí èèyàn sẹ́yìn tẹ́lẹ̀ yìí tó tún yàn yìí náà ìkànnà nù ká tún wá ní àwọn títí wọ́n ń kí bẹ́ẹ̀ sọ́wọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ nígbà tí Ramadan dé nísìnyí tí ò bá ti sáré tí ò sí ìdíwọ́ kan ẹ̀rí pé ìrọ̀rùn ló já sí lọ́dọ̀ wọn kò ní mú nira kan lọ́wọ́ lọ́dọ̀ wọn. Ara àǹfààní tí ń bẹ fún ìmọ̀ dìde dúró láàrin òru òun nìyẹn. Lára àǹfààní tí ń bẹ àti ọlá tí ń bẹ ìmọ̀ dìde dúró láàrin òru wọn ní sábàbù li dukhulil janna bẹ́ẹ̀ yóò bá wà lí janna ẹ gbọ́ dáadáa bẹ́ẹ̀ yóò bá wà lí janna ìmọ̀ yẹn náfìlà láàrin òru wa máa jẹ́ okùnfà tẹ́yìn ó fi di ọmọ àlìjánná. láàrin ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma tí ó gbà wá. ó ní kana ar-rajul fi hayati nabiyyi sallallahu alayhi wa sallam idha ra'a ru'ya qassaha ala rasulillahi sallallahu alayhi wa sallam. ó ní arákùnrin kan bẹ láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́fì mọ̀ yí pé bẹ́yàn bá yẹn náfìlà a máa mú ni di ọmọ àlìjánná. gbogbo ẹ̀yin tẹ́ yàn ẹ̀ ní kágara o àárẹ̀ tí a fi yàn àárẹ̀ tí a ní fi yàn mọ́ Ọlọ́run mọ́ gbé bá wa. gbogbo àwọn náà tó sì jẹ́ pé ọ̀lẹ bí ojúkú bí kásámọ̀ kágara ká mọ̀ ṣe tíkọ̀ ẹ̀jẹ̀ yíra padà. ẹjẹ́ gbọ́ hadisa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí. ó ní arákùnrin láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá lálàá pé ó lálàá ńgbà tó sùn tó bá rí nǹkan kan lẹ́nu níbi àlá tó láàní àmọ́ wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àrò àláyé fún Ànábì wa Muhammad. Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní fatamannaitu ó lóun náà wá ń jẹ́rìí pé an ara ru'ya kékeré mi náà tiẹ̀ lálàá láàrin òru láyé Ànábì yìí náà fa akussaha ala rasulillahi sallallahu alayhi wa sallam tóun náà tẹ̀ wá gbìyànjú tóun náà rọ àlànà fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní wa kuntu ghulaman shaban ó lásìkò tóun wéyè ọmọdékùnrin lòun tó ń jẹ́ ọ̀dọ́. Abdullahi ibn Umar ti ń sọ bẹ́ẹ̀ yìí o sábẹ́ Ànábì wa Muhammad ni o. ó ní wa kuntu anam fil masjid ó ní jọ́ kan wá sùn sí masalasi ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam láyé Ànábì wa Muhammad òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad kíkẹ́ àdàlà kó mọ́ lọ́ba. ó ní fara'aytu fi an-nawmi ohun tóun tọrọ ni Ọlọ́run fi wá fi hàn òun pé òun náà tiẹ̀ lálàá nínú ayé tóun kóun nọ̀rọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lóun bá wá lálàá òun bá wá rí lẹ́nu oorun gbà tóun lálàá ni òun rí kana malakaini akhadhani ó lóun rí àwọn màláíkà méjì tí wọ́n gbá òun mú báyìí lẹ́nu àláni. Abdullahi ibn Umar ó lóun rí àwọn màláíkà méjì wọ́n gbá wọn mú fadhahaba bi ila an-nar wọ́n mú òun báyìí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ báyìí ó dínú náà. aláwọ̀ wá lélẹ́ yìí bó wọn bá tiẹ̀ lálàá nínú ayé aláàkí màláíkà méjì mú òun ó tún dọ̀rọ̀ nù náà bó ó nígbà tí wọ́n mú òun fa idha hiya matwiyatun katajil bi'r ó nígbà tó ń débẹ̀ ibi tí wọ́n jù òun sí nínú náà yìí ó ní ó dà gẹ́gẹ́ bí kànga
tó jẹ́ pé gbogbo àyíká kànga ni àwọn òkúta ńláńlá bá ṣe máa ń gbẹ́ kànga lọ́dọ̀ àmì tá fi àwọn òkúta tá fi di pé káwọn èèyàn mọ́ kó sí lọ́tún lósì kí kànga ni mọ́ bá ya ó ní bẹ́ẹ̀ náà ní iná yìí rí ó ní wa idha fiha unas ìgbà tó ń débẹ̀ òun wá rí àwọn èèyàn nínú náà yìí qad araftuhum òun mọ̀ àwọn èèyàn mẹ́ pọ́ níbi àlá tí ó láyé ni òun faja'altu aqul olóhùn wá bẹ̀rẹ̀ sí ní sọ yí pé a'udhu billahi minan nar a'udhu billahi minan nar a'udhu billahi minan nar òun bẹ̀rẹ̀ sí ní kí wí ọlọ́run bí ọ̀rọ̀ náà kọ́ ò ṣọ́hun bẹ́ ò bí ọ̀rọ̀ náà kọ́ ò ṣọ́hun bẹ́ ò ó nígbà tí ọ̀rọ̀ di bẹ́ẹ̀ òun wá lọ rọ aláyì òun ò lè rọ fánàbí wa Muhammad òun wá lọ rọ fún ìyàwó rẹ̀ tí ń jẹ́ Hafsa radiyallahu ta'ala anha òun wá lọ rọ aláyì fún faqal Hafsa wọn sọ pé alátó láyì òun ó rọ fún ànábì wa Muhammad tí ń jẹ́ òṣìṣẹ́ ọlọ́run bọ́ba Allah nígbàtí Hafsa tó rọ fún ọkọ rẹ̀ wọ́n sọ pé ni'ma rajula Abdullah law kana yusalli min al-layl kì bá dájú tábìláì tí ó fi jẹ́ ẹni rí tó bá ṣe pé ń kírun láàrin òru tí ń dìde yẹn nẹ́fìlà láàrin òru ni ọ̀rọ̀ rẹ̀ ò ní já síbi táwọn màláíkà ìgbè lọ lónìí. Allahu akbar. ẹ wò ànábì ní tó jẹ́ nìkan tí bá ń dìde dúró láàrin òru táwọn màláíkà fi gba mú ni tó fi di inú náà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ́ ni ẹ rí i pé tí bá yẹn nẹ́fìlà láàrin òru tí ń dìde dúró yẹn nẹ́fìlà láàrin òru èyí ní ṣe ọkùnrin jẹ́ ọmọ náà láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ní gbogbo àwa tó kù ta ìyẹn náfìlà láàrin òru ẹjá bẹ̀rẹ̀ sí ní ìyẹn náfìlà láàrin òru ìdìde dúró láàrin òru ni a máa fa okun a máa jẹ́ okun fàtẹ́yìn ó fi di ọmọ àlìjẹ́nnà lára àwọn àǹfààní tí ń bẹ fún ìmọ̀ dìde dúró ìyẹn náfìlà ní àárín òru ni. bákan náà ìdìde dúró ìyẹn náfìlà láàrin òru sábàbọ̀ li raf'i darajat bẹ́yìn ó bá ga nípò láyé ó gbọ́dọ̀ sún àwọn afáàní wa man talaba al-'ula sahira al-layali ẹni bá fẹ́ ga ò ní sùn ẹ̀gbọ́ ẹni fẹ́ ga kò ní sùn nígbà tí wọ́n ń lọ sùn táwọn yẹn pọ̀ lórí ọ̀nà wáyé pé iṣẹ́ ọwọ́ tí wọ́n mú lọ́wọ́ ni àwọn yẹn wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ìwé tó ka ni àwọn yẹn wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ kí ó tó ké ni àwọn yẹn wà àwọn òwò tó ń ṣe àwọn yẹn wà lórí ọ̀nà náà agbọ́nrin ní rẹ́pẹ́tẹ́ ó wà ń lọ sùn táwọn tó kù sì ti wà ní ojúfò tí wọ́n bẹ ọlọ́run bọ́ba Allah man talaba al-'ula sahira al-layali bẹ́yẹn bá fẹ́ di ẹni tó fẹ́ ganjọ́ kan ó gbọ́dọ̀ máa ṣàìsùn ní kó máa képe ọlọ́run láti bẹ̀lẹ̀ yóò máa jẹ́ sábàbù li raf'i darajat bẹ́ẹ̀ máa fẹ́ ga nípò láyé yóò ṣàìsùn ó fẹ́ tún fẹ́ ga nípò lálkìyàmà lọ́gbà àlìjánnà yóò ṣàìsùn yóò yẹn náfìlà wastijabatu du'a ìmọ̀ yẹn náfìlà láàrin òru gbígbàdúrà ń bẹ mẹ́ púpọ̀ wallahi gbígbàdúrà ń bẹ mẹ́ púpọ̀ lásìkò tí gbogbo àwọn èèyàn tí wọ́n ti lọ sùn tí wọ́n ti fara rọ ẹlòmíì ti ń datọ́ lẹ́nu ẹlòmíì ò tún wà gbogbo bó ṣe pẹ́rẹ́ lálágbára ayé kò tún sínú ayé mọ́ ń gbà míì aláti rọ lọ́bọ̀ míì ìgbà ni ìwọ́n wá dìde wọ́n tẹ́ ọ sí ọlọ́run ọba Allah pẹ̀lú ọba ya Rabbi ya Rabbi ya Rabbi istajib du'ayi ó wá ní kọ́ ọlọ́run mọ́ gbà ó lágbájá wa ń ga lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú wa ń bí ọ wọ́n mọ̀ yí pé aláìsùn ẹ̀dá ni onínáfílà láàrin òru ni láti bẹ̀ lọ gbogbo yẹn mọ̀ ya wa nínú Islam káàmọ̀ yí pé ìmọ̀ dìde dúró yẹn náfílà láàrin òru àǹfààní pọ̀ mẹ́ púpọ̀ àwọn afáànù ní nurun wa baha ìmọ̀lẹ̀ ló tún jẹ́ yunawwirul qabr bẹ́ẹ̀ bá tún dẹnu sàárè bẹ́ẹ̀ bá fẹ́ mọ òkùnkùn ìmọ̀ dìde dúró láàrin òru ìmọ̀lẹ̀ ni yóò mọ̀ padà làwọn náfílà yóò padà mọ̀ jásí fún nínú sàárè gbogbo èèyàn tí bá sì ń dìde dúró láàrin òru àní sọláàtì àní jẹ́ fi layli tuhawwin al-wuquf yawm al-qiyamah bọ́rọ̀ bá débi pé adúró wájú ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah tẹ́sẹ̀ ó gbèrò dídàmú wà tí fìtínà wà aṣọ ìjọ́ ni ayẹpẹrẹ ọjọ́ ni fún ìpẹ́ ó ti dìde dúró láàrin òru nígbà tó ń bẹ láyé ìdìde dúró rẹ̀ níwájú ọlọ́run lọ́jọ́ títò ní wọ́n ò ní mọ̀ níra òun ọmọ ìyá mi nínú Islam òun ni wọ́n wá ń bẹ nísìnyí lò wá dìde dúró láàrin òru báwo láti wá ṣe gbà nísìn ká tún wá wọnú mẹ́wàá ìgbẹ̀yìn tí à ń bẹ nínú rẹ̀ yìí tí gbogbo wa ń lé oríire ayé àti talkiyama ẹ̀kọ́ lílé yìí jẹ́ fún wa gbẹ̀yìn ọmọ ìyá wa nínú Islam ipe ìdìde dúró láàrin òru ó ṣe pàtàkì nínú ayé wa fún gbogbo ẹni tó jẹ́ pé ń wá àgbéga fún gbogbo ẹni tó jẹ́ pé ń wá àlìjẹ́nà fún gbogbo ẹni tó jẹ́ pé ìṣòro ń bẹ nínú ayé ẹ̀ ìdààmú ń bẹ nínú ayé ẹ̀ fìtínà ń bẹ nínú ayé ẹ̀ ẹ̀yàn fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kò gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ bá ti sùn bẹ́ẹ̀ wàhálà ti wà
ìwọ nìkan kọ́ lọ́lọ́run dá àwọn tí wọ́n dìde láàrin ọdún láàrin ohun tí wọ́n ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ni tí wọ́n ń sùn ni wọ́n ti wọ fatíkì ẹ̀ láti ibẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ mọ̀ pé mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ lóhun ń sùn gbogbo òru fi sùn kìí ṣe ìwà tá kìí ṣe ìròyìn tá fi máa ń ròyìn àwọn ẹni rẹ̀ nínú sífàtul mu'minin àwọn sífà tí wọ́n fi máa ń ròyìn àwọn ẹni rẹ̀ kanu qalilan minal layli ma yahjaun ìbá àsìkò díẹ̀ ni wọ́n fi máa ń sùn láàrin òru àwọn ẹni rẹ̀ àwọn tí wọ́n jẹ́ mùmìnì àsìkò tó kù ni wọ́n fi yẹn náà fìlẹ̀ sí ọjọ́ Ọlọ́run bàbá Allah a máa fi àsìkò yìí a fi bẹ̀rẹ̀ wa Ọlọ́run kò ṣe ní lọ́rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa a tún mọ̀ tẹ̀síwájú fi kún nínú ètò wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam, gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí à ń bá ń bọ̀ wá Ọlọ́run bàbá Allah kí ó ṣe ní ọ̀rùn fún wa ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam àwọn àlàyé tá a fúnra wa yìí níbi ká máa dìde yẹn náfìlà láàrin òru ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ àǹfààní tí ń bẹ ń bẹ bó wà kúwà tó bá fẹ́ jẹ́yàn nínú ayé má fi náfìlà lẹ̀ láàrin òru Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lá ń sọ fún yí pé wa minal layli fatahajjad bihi nafilatan lak asa an yab'athaka rabbuka maqaman mahmuda bíire Ànábì wa Muhammad tó bá fẹ́ dẹni gíga lọ́dọ̀ èmi Ọlọ́run bá dìde yẹn náfìlà láàrin òru ìwọ náà ń kọ́ wọ́n ń kígbe lágbáyá wọ́n ń polówó ẹ̀ níkẹyìn tó ló lábùṣe tọ́lọ́run gbé sípò ọlá tọ́lọ́run kó karamati tó kóyì tí béèrè lọ́dọ̀ rẹ̀ pé kíní tó ń fi ń kún nǹkan rẹ̀ yóò sọ fún yín pé òun mọ̀ fi Ọlọ́run bá láàrin òru òun tún dìrọ̀ mọ́ ìbádà láàrin òru èmi rẹ̀ tá a bá ti kírun wákàtí márùn-ún náfìlà tí ń bẹ láàrin àwọn ọjọ́ nìkan lásán agbára làáfíyàn ẹjá tó fi program tuntun míì sínú ìgbésí ayé wa náfìlà láàrin òru ìdìde dúró yẹn náfìlà láàrin òru ẹ̀dàkùn àǹfààní bẹ́ẹ̀ àwọn ọjọ́ kan láàfíyàn láyé àmọ́ àǹfààní rẹ̀ nínú sàréè ní gbangba kìyàmà tá a bá dénú dẹ̀ra ọgbà àlìjẹ́nà ni àǹfààní rẹ̀ pọ̀ tìyàntìyàn. naam wa fadluhu fil ashril awahir nínú mẹ́wàá gbẹ̀yìn tí à ń bẹ yìí ọlá òní tí wọ́n ń bẹ fún ìdìde dúró yẹn náfìlà láàrin òru èmi rẹ̀ àti ń dààmú báyìí òru kìíní ti lọ ìkejì ti lọ ìkẹta ti lọ kọ́lọ́mù bàbá Allah kí ó gbà ní ìbádà fẹ́ ní kọ̀ọ̀kan wa ìbáyé tó kún wájú wa náà Ọlọ́run kó ṣe ní rọrùn fún wa èyí tó ti kí wa lọ sẹ́yìn àti nínú mẹ́wàá gbẹ̀yìn tó tún wá ń bá wọn kí lọ́wọ́lọ́wọ́ yìí ó kú oríire gbogbo èyí tó di wípé ó kágara ń bẹ̀ wá lọ lẹ́yìn tẹ́lẹ̀ ìwọ náà ti máa rí nísìnyí pé tó alhamdulillah oore kan bẹ tóun bá wọn kópa nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó wà bí Ọlọ́run bá Allah pé lẹ́yìn oore yìí o kọ́lọ́run tún ṣe rọrùn fún òun kóun tẹ̀síwájú nípa rẹ̀ ọlá tí ń bẹ nínú ìmá dìde dúró láàrin mẹ́wàá ìgbẹ̀yìn tí a ń bẹ nínú rẹ̀ yìí wọ́n ní fadluhu azim ọlá rẹ̀ tóbi púpọ̀ èmi ń lè sọ ìlé dún wọn ládá tí mẹ́mẹ́ Allahu alam Ọlọ́run nìkan ló yé likawnihi yuwafiq laylatal qadr nítorí pé ìmá dìde dúró yẹn náfìlà láàrin òru yìí bẹ́yẹn bá lè máa tẹ̀síwájú nínú mẹ́wàá ìgbẹ̀yìn tí ń bẹ́ẹ̀ ni yóò ṣe dédé òru abiyì táwọn wá ní tí ń jẹ́ Laylatul Qadr kí ni gbogbo wa ń dààmú fún òru abiyì náà là ń dààmú fún kó lè dá fún wọn láyé kó lè dá fún wọn lálùkìyámà káwọn ọmọ lè yàn kí wọ́n lè yanjú ẹ̀mí gígùn ìfọ̀kànbalẹ̀ ìgbàyàrísìkí àwọn aláàánú lọ́tún àwọn aláàánú lósì mọ́jẹ́ àmọ́ ẹ̀yà ayé mọ́jẹ́ àmọ́ ẹ̀yà alkìyámà àlìjánná Ọlọ́run kó fi dá wa lọ́lá iná Ọlọ́run kó gbé jìnnà sí ogun tí gbogbo wa ń súnrẹ̀ rẹ̀ náà nìyẹn bá a bá wá ṣe wàhálà yìí tá a yẹn náfìlà yìí tá a dìde dúró láàrin òru a yẹn náfìlà aṣàfọ̀mọ́ Ọlọ́run aṣàṣàlátù fún Ànábì wa Muhammad gbogbo tó jẹ mọ́ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni
Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. Tá kó gbogbo àwọn àdúrà yìí tá fi tì lẹ́yìn yuwafiq laylatal qadri. Ẹ̀rí pọ́ lóhun fi wá ṣe kòńgé òru abiyì táwọn wá ní òru ní sí ní àwọn àfáà igba àwọn àfáà tí ń bẹ nínú ayé láwọn ẹgbẹ̀rú àfáà wọn ò sí torí o wọ́n ní khayrun min alfi shahr. Gbogbo ìbádà ìjọsìn tá a bá ṣe ń bẹ ó lóore ju ìjọsìn tá a bá ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ. Ẹgbẹ̀rún oṣù ní táwọn èèyàn sì fẹ́ túmọ̀ rẹ̀ wọ́n ní 83 ans. Èmi rẹ̀ láyé ọdún mélòó la fẹ́ lù láyé? Èmi rẹ̀ láyé ṣáà lè lò 83 ans. Tá a bá tẹ́ ṣèjọsìn fún 83 ans ǹjẹ́ ó lè ṣe déédé nítorí ìgbà míì á ti dàgbà, ìgbà míì á tún kù lókun lọ àní tí lọ́mọ ọdún mélòó kan tẹ́sìn òní tí ìmọ̀ wa lára. 83 ans Laylatul Qadri àárín ọdún kan tá a bá ṣe kòńgẹ́ rẹ̀ yóò máa ṣe déédé ìjọsìn 83 ans nínú ayé wa. Ẹ dákun, ọdún tó kọjá a ṣe kòńgẹ́ rẹ̀ bẹ́ẹ̀, ìdúnta a ṣe kòńgẹ́ rẹ̀ bẹ́ẹ̀, ọdún kẹrin bẹ́ẹ̀ a ṣe kòńgẹ́ rẹ̀, ọdún karùn-ún wákàyé àwọn Layalil Qadri lọ́dọọdún kọ̀ọ̀kan tó ti ṣe kòńgẹ́ rẹ̀ fi wá kún ilé yìí wá máa multiply 83 ans ní òǹkà àwọn Laylatul Qadri tó ti di bí pọ́ lóun fi ṣe kòńgẹ́ rẹ̀. Hani'an lak, ó kú oríire. Ọlọ́run ti mọ̀ yí pé ọ̀lẹ́ ni wọ́n kà fẹ́ fi eléyìí fi dáàlú umma Nabi wa Muhammad ọ̀la ni wallahi. Káwá sọ yí pé òru ní nísìn tó jẹ́ pé ìjọsìn ti ń bẹ́ẹ̀ àwẹ̀ subhanallah tó ṣe, la ilaha illallah tó ṣe, alhamdulillah tó ṣe, istighfar tó ṣe, àsàlátù tó ṣe, sàárà tó ṣe, okùn ẹbí, gbogbo àwọn iṣẹ́ olóore min wujuhil khairi tó ṣe ń bẹ̀ pátápátá fi wá kan náfìlà, fi wá kan tìláwà. Allahumma innaka afu bọ́nà wọn bá ọba aláàbá fi lè rí kó fi ọ́ ṣe kò ń gé òru yìí khayrun min alfi shahr. Wallahi wọn náà gbogbo àwọn kìyàmù léèlì tó ń ṣe mọ̀ títí ń rẹ̀ ọ́ ni wá wo òru ẹyọ kan tó fẹ́ ṣe yìí nísìn ètí tún lóore ju ẹgbẹ̀rún oṣù lọ níwájú Ọlọ́run bá ọba Allah. Ṣé wá yẹ nísìn kémi rẹ̀ ká fi òru yìí fi ṣeré ká mọ̀ bá wọn kópa níbi kìyàmù léèlì? Èmi rẹ̀ táwọn wá káyé wá lè dá kọ́run wá lè dá, táwọn wá pé jẹ́ pé àfàì tó wà lè bá kọ́lọ́run yókù nu ayé wa. Gbogbo àwọn ẹni tó débi kí wọ́n fẹ́ já láàánú wọn fẹ́ mọ́ ẹja kó pè wọ́n Ọlọ́run ọba ọba mi dáhùn padà wá àti jẹ àti mú rẹ kó mọ̀ náà Ọlọ́run tó lóun ṣe fún Ọlọ́run mọ́ ń bá ọlá náà jẹ́. Kìyàmù léèlì yìí látara rẹ̀ tó o bá ti di pé o dìrọ̀ mọ́ likawnihi yuwafiq Laylatal Qadri. Nítorí tá a bá dìrọ̀ mọ́ tá a tẹ́ra mọ́ kò sí tàbí ṣùgbọ́n a ṣe kòńgẹ́ Laylatul Qadri tọ́lọ́run ròyìn rẹ̀ fún wa. Ọlá tí sì ń bẹ bákan náà nínú ìmádìde dúró yẹn náfìlà nínú mẹ́wàá ìgbẹ̀yìn fi kún ìta tí ń ṣe sí iwájú. Àwọn àfáàfin yé wa yí pé maghfiratu zunub gbogbo àná láti mà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man qama layali al-ashri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi. Ànábì wa Muhammad ó jẹ́ ó yé wa ó ní òru mẹ́wàá gbẹ̀yìn tí gbogbo wa tá ń ṣe wàhálà kìràkìtà lẹ́yìn rẹ̀ yìí, Ànábì ní bá gbìyànjú torí gbogbo àwọn tó yẹ kó rí ṣe mẹ́ tó rí ṣe ọba wọn káṣámú àti wí fúnra wa tẹ́lẹ̀ pé kìyàmù léèlì ó bẹ̀rẹ̀ látẹ̀yìn ìrun ìṣáyìí ń bí yìí. Ṣé rí gbogbo àwọn táyì bá wọn káṣámú ni kìyàmù léèlì mọ̀ ń lọ sí wa. Ọmọ mùsùlùmí gidi Laylatul Qadri ó bẹ̀rẹ̀ láti gbà tí oòrùn bá ti wọ̀ lẹ́ẹ̀kan náà làwọn màlẹ́kà ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kalẹ̀. Gbọ́ dáadáa, mọ́ngírìbì tá a fẹ́ kí ń bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ látẹ̀yìn mọ́ngírìbì bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ìṣáì tá a fẹ́ kí nínú Laylatul Qadri ní bẹ́ẹ̀ àwọn tarawih hanṣámú tá a fẹ́ kí nínú Laylatul Qadri ní bẹ́ẹ̀ à ń wáyé náà ni. Ọmọ ìyá mi nínú Islam mọ́ fi ọkàn sí àárín òru nìkan o, ibi tó ti bẹ̀rẹ̀ ń bí yìí náà òru ibi tó rù ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ń bí yìí. À ń sọ pé kìyàmù léèlì nínú ọ̀rọ̀ wa níbẹ̀rẹ̀ pé ó bẹ̀rẹ̀ látẹ̀yìn ìrun ìṣáì lẹ́ẹ̀kan náà. Gbogbo náfìlà tá a bá ti ń yàn bẹ̀ lára kìyàmù léèlì ni. Ó wá lóun fi wọ́n lẹ̀ fàṣàmú nísìnyí pé àárín òru nìkan ni òun fẹ́ dìde dúró báwọn yẹn náfìlà ó kù díẹ̀ káàtó. Àárín ni báwọn jàǹfààní tarawih aṣámú tí wọ́n kí àti àwọn ìrun jàmáà tí à ń kí ní ìṣáì báwọn jàǹfààní rẹ̀ nínú Laylatul Qadri níbẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ bá lè gbìyànjú òru Laylatul Qadri tó wà pẹ̀lú àwọn náfìlà àwọn àdúrà
àti etí ìyàwó nana Aisha radiyallahu ta'ala ó gbà wá Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ó sì lè tún wí Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna kò dé burú ó kó gbogbo apọ̀nu àdúrà ní ìdíyàn bá tún wí tó tún fi àwọn àsìkáàrì kan fi kún tó ṣe bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ àwọn sàrà ń bẹ́ẹ̀ ó lé ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn ìlú míì láàrin àwọn ọjọ́ yìí nísìnyí wọ́n fẹ́ ṣe sàrà fáwọn yẹn ní aṣọ ní àárín òru yìí ní ẹ̀bẹ̀rẹ̀ sí ní mọ̀ pínlẹ̀ kan náà torí sàrà àtẹ̀yìn bá ṣe tó bá ṣe déédéé rẹ̀ Lailatul Qadri khayrun min alfi shahr ó lóore ju sàrà àtẹ̀yìn ṣe fẹ́ gbẹ̀rún oṣù lọ èmi rẹ̀ sì wá ní nísìnyí ọdún mélòó làwọn ipá lò nínú ayé gbogbo àwọn nǹkan tó dìrọ̀ mọ́ Lailatul Qadri yìí láwọn ìbàdà tí tẹ̀yìn bá ṣe ànábì ní tẹ̀yìn bá ṣe tó sì mọ̀ pé gbogbo bóun ṣe ṣe yìí o ọlọ́run ló lè san lẹ́san ẹ ṣe yàn ó ṣe nítorí tọ́lọ́run ghufira lahu ma taqaddama min dhanbi gbogbo ohun tó ti ṣẹ̀ síwájú láwọn ẹ̀ṣẹ̀ láwọn àṣìṣe ọlọ́run sọ fún àwọn màlàíkà yìí pé ẹ há kó mẹ́ fún mà tó jẹ́ pé ó ti dibi pé ó ti gbìyànjú ó ti sọ ni ẹ wá wo àdúrà tí ìyá wa nana Aisha ní òun béèrè lọ́dọ̀ ànábì pé àdúrà òní ká máa ṣe láàrin òru mẹ́wàá ti gbẹ̀yìn ẹ wo ọlọ́run ní ànábì ní ká máa sọ pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni bí gbogbo ata abálágbọ̀ yé àdúrà yìí ẹ̀yin gbọ́dọ̀ lóhùn kìyàmù léèlì ó bá wọn ṣe tàhájúdì gbẹ̀yìn nínú mẹ́wàá Lailatul Qadr tó ṣe kò ń yẹ tó tún jẹ́ ọmọ náà àdánwò ni o Allahumma mo pèrè ọlọ́run bá Allah innaka afuwun ìrẹ́ náà ni ọba tí mo ń pèrè rẹ̀ lálálá mójúkúrò orúkọ ọlọ́run náà ní jẹ́ afuwun bẹ́ẹ̀ bá sì ṣàmójúkúrò fẹ́yàn àmójúkúrò àwọn èèyàn ni a máa ṣe bùṣe tá a tún máa sọ pé ó kùnú mi díẹ̀ o mo gbọ́dọ̀ àwọn èèyàn ni mo wo tọ́lọ́run lára mo wo tànábì wa Muhammad lára ni o bí tọ́lọ́run kọ́ o àlàáfù tí ń bẹ́ẹ̀ ẹ rí i pé magfira ẹ̀ṣẹ̀ ká kọ́kọ́ fi orí ẹ̀ṣẹ̀ yẹn jiyàn ọ̀tọ̀ lélẹ́yìn ni ẹ wò ká tún wá sọ pé àfù ọlọ́run tó wá ṣàmójúkúrò ń túmọ̀ yín pé magfira ọlọ́run wọn forí jì tán yóò tún wá ṣàmójúkúrò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe é ni bọ́dọ̀ wọn bá ti forí jiyàn tó ṣàmójúkúrò nǹkan méjì ló papọ̀ mẹ́ ó forí jì ó tún ṣàmójúkúrò ẹ̀yẹn hákò ń bẹ̀ fún níbi ìmukúmu ìfẹ́ rí mọ́ ń bẹ̀ níbi ìsọkúsọ tó sọ ìfẹ́ rí mọ́ ń bẹ̀ níbi ìṣekúṣe ìfẹ́ rí mọ́ ń bẹ̀ níbi ìrìnkúrin ìfẹ́ rí mọ́ ń bẹ̀ níbi jìbìtì tó ìfẹ́ rí mọ́ ń bẹ̀ ẹ ha gbogbo ẹ̀ kó ń bẹ̀ fún kí ló tún kó ti di ọmọ àlìjẹ́nnà àdúrà ní ẹni pé Allahumma innaka afuwun tuhibbul afwa ó sì fẹ́ o ìrẹ́ ọlọ́run ó fẹ́ o ìmọ̀ ìṣàmójúkúrò fẹ́ yàn ó fẹ́ o ìrẹ́ ló ní lọ́wọ́ o fa'fu anni mo mọ̀ ipá láìdá èèyàn ni mí ẹlẹ́ṣẹ̀ ni mí alábòsí ni mí oníjẹkújẹ ni mí onírìnkúrin ni mí onísọkúsọ ni mí ṣàmójúkúrò fún mi ẹ̀yẹn ni mo jẹ́ kò sẹ́ni tó lè ṣe ìrẹ́ ọlọ́run bá aláì náà ni inú ọlọ́run àwa dùn lọ́fọ́ àwọn màláíkà ìpẹ́ hákùn bẹ̀ fún ilé ìdíje ọmọ àlìjẹ́nnà Allah kákú oríire o gbogbo wa mùsùlùmí kìyàmù léèlì ló lè bá wa yanjú ọ̀rọ̀ yìí o ẹ̀yin ò gbọ́dọ̀ sùn ọmọ ìyá mi ò gbọ́dọ̀ sùn ìwọ náà fún ara rẹ bó bá tiẹ̀ sùn lásìkò yìí gan àwọn èèyàn ó jiyọ ìgbà ayé ń ṣe ọ́ ni etí rí ihun tẹ́ni kọ̀ọ̀kan àtẹni tó gbọ́nà fọlọ́hún àtẹni tí ó gbọ́nà fọlọ́hún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nísìnyí kìyàmù léèlì ó di ọ̀rọ̀ yẹn fẹ́ni kọ̀ọ̀kan alhamdulillah àwa náà mọ ibi tá a kù sí níwájú ọlọ́run ẹ dákun àrọ́ra wa lẹ́yìn kìyàmù léèlì àṣìlá wa ìta ń bá ń lọ ìta fi wọ́n ilẹ̀ Lailatul Qadri lẹ́yìn rẹ̀ oríire ni pé iṣẹ́ tẹ̀yìn ń ṣe dáhùn sọ pé lágbájá ń ṣoríire iṣẹ́ tó ń ṣe ni mọ́ jáwọ́ rẹ̀ dúró túnbọ̀ tẹ̀rẹ̀ àmọ́ túnbọ̀ tẹ̀síwájú fi kún kọ́ máa jẹ́ pé nínú òru Lailatul Qadri táwọn wáyé náà nìkan ni kìyàmù léèlì àmọ́ ṣe ọ̀rọ̀ wa yóò kú díẹ̀ káàtó nínú ọlá tí ń bẹ fún kìyàmù léèlì fil ashri al-awakhir min Ramadan òun náà ni al-iqtida'u bin nabiyyi sallallahu alayhi wa sallam gbogbo ní dìde dúró láàrin òru tí ń ṣe kìyàmù léèlì tí ń ṣe tahajjud tí ń yẹn náfílà tí ń ṣàdúà tí ń ṣe dáadáa yaqtadi bi nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam ifin kọ́ṣẹ́ ànábì wa Muhammad okú oríire ẹni tó yẹ kẹ́yìn kọ́ṣẹ́ nínú ayé náà nìyẹn bẹ́ẹ̀ yóò bá kọ́ṣẹ́ ẹnìkan ànábì ló yẹ kẹ́yìn kọ́ṣẹ́ nínú ayé orí ohun tí ẹlòmíì wà ń lọ kọ́ṣẹ́ ni tó gbé síwájú ni tó ti yapa síta ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam má bá wọn kópa mẹ́ o má bá wọn kópa mẹ́ kó dáa gbogbo ọjọ́ kíjọ́ tí máa ń bẹ láyé
tí bá ti ń bá wọn ṣe kìyàmù layli ń tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni nítorí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam idha dakhalat al-ashru tí mẹ́wàá gbẹ̀yìn bá ti dibi pé wọlé tó ànábì nínú Ramadan kan báyìí shadda mi'dharahu wa ahya laylahu wa ayqadha ahlahu àdìsí àwọn àbá tó lọ fún wa fa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò múra nísìn yóò mọ̀ jí àwọn ará ilé ìgbìyànjú ẹ̀ yóò pọ̀ ànábì nísìn òru náà wàhálà ni ẹ wà ànábì ò gbọ́dọ̀ tún ṣe wàhálà tẹ́lẹ̀ tá a bá fẹ́ wò ẹni tó ti gba lẹ́tà àlìjánnà kò gbọ́dọ̀ tún ṣe wàhálà síbẹ̀síbẹ̀ mẹ́wàá gbẹ̀yìn tó bá tún dé bá ànábì ni mẹ́wàá tó tún dé yìí gbọ́dọ̀ tún fi ara ńlẹ̀ ànábì tọ́lọ́run ṣètò orí rẹ̀ tó jẹ́ pé gbogbo ayé yìí náà kábíyèsí ọlọ́run bá ọba àlá ànábì yìí náà ní tún ṣe wàhálà nínú mẹ́wàá gbẹ̀yìn o ànábì tó jẹ́ pé ẹni tí ó kọ́ wà àlìjánnà tèmi rẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ wa àfàánú ọlọ́run ànábì yìí náà ní tún dààmú nínú mẹ́wàá ìgbẹ̀yìn o kí wá ní tiwa ẹ̀yin mùsùlùmí ọlọ́run ti mọ̀ pé èèyàn asánlásán lẹ́yìn jẹ́ ànábì àkàndá ọlọ́run ni ànábì ṣe kínní ìkalẹ̀ pé lóòótọ́ ànábì ọlọ́run ni mí àmọ́ ẹ má wò mí kọ́ṣe mò ń bẹ láyé ẹ má ṣe ìsí láyé mọ́ ẹ má ṣe ẹ má farawé mi ànábì wa Muhammad ànábì fi kọ́ alẹ́ kọ́ ni gbogbo ẹni tí bá ti ń ṣe kìyàmù layl ń kọ́ṣe ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam nínú ọlá tí ń bẹ nínú kìyàmù layl ẹ̀yin ọmọ ya wa istijaba tuntun ha mẹ́ṣẹ̀yẹ méjì ẹ̀yin ní ṣe kìyàmù layl kọ́nà wọn gbàdúrà ẹ̀ tí ó bá ti di pé ó ní nǹkan míì ní kọ́kọ́ fi kún ọlọ́run gbàdúrà ẹ̀ kí ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀ ọlọ́run bàbá tẹ́ ń wòye ọba láàánú ni ó mọ̀ wá ó sì mọ̀ kọ̀kọ̀ wa ó mọ̀nú wa ọlọ́run ní ud'uni astajib lakum ẹ pè mí ọlọ́run ń dá yín lóhùn ẹ̀yin tún tọrọ lọ́dọ̀ wa ṣé wàá tún yẹ kọ́lọ́run máa tọrọ lọ́dọ̀ wa ẹ bó pè mí ẹ ké pè mí ẹ ké gbàjáde wá bẹ́ẹ̀ mi ọlọ́run ọba aláà kí wọ́n tó mọ̀ sọ pé ta lọ lọ́hùn ọlọ́run ní ud'uni fi'lu amri ni ẹ pè mí ọlọ́run astajib lakum má jẹ́ pé yín ọlọ́run tó ń tọrọ pé àní ẹ pè mí ọlọ́run tọrọ lọ́dọ̀ ẹlòmíì tó ń kẹ́yìn sí ọlọ́run báyìí pé pípé òní ẹ fi eléyìí lẹ àmọ́ yẹn ju ayé wa ọlọ́run tọrọ lọ́dọ̀ wa pípé ẹ pè mí bẹ́ẹ̀ bá ti pè mí mò ń bẹ mí láti lè dá inú ní kíákíá ẹ wá wò ó tún wá jẹ́ ní oṣù tá à ń bẹ yìí mẹ́wàá ìgbẹ̀yìn istijaba tuntun ha yíyára gbàdúrà ń bẹ púpọ̀ yíyára gbàdúrà ń bẹ púpọ̀ khasatan fi thulusul layli al-akhir ká tó wá sọ pé nínú ìdá mẹ́ta tó gbẹ̀yìn láàrin òru àti wí fúnra wa tẹ́lẹ̀ lẹ́yìn ṣáà ìbò bẹ̀rẹ̀ bí ìnáfílà náà ló ń yàn gbogbo ìbádà náà ló ń ṣe àmọ́ tá a bá dá òru mẹ́ta ìdá kẹta tí ń bẹ láàrin òru ni ìlọ́dẹ pé alifájàrí yóò fi yọ àsìkò ni àsìkò kan tó léwu púpọ̀ ni tọ́mọ yìí ò gbọ́dọ̀ sùn ògbé tàhájù látago 12 dédé náà ni ògbé látago 11 dédé náà ni àmọ́ sulusi layl ìdákẹta láàrin òru ni ó lọ́lá púpọ̀ kí ló fà á òun náà ní pé haythu yanzilu Allahu subhanahu wa ta'ala ila sama'i dunya àsìkò ìdákẹta láàrin òru ni àsìkò ní ọlọ́run bá aláàmọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú jàlálà rẹ̀ wá sí sánmà ayé yìí nítorí tiwa ọlọ́run sọ̀kalẹ̀ pẹ̀lú jàlálà kó ní sánmà òkè sánmà keje yóò wá sí sánmà ayé kò sí nínú ọ̀dọ̀ àwọn olùmímọ̀ Islam lọ́nà fi dá lọ́la àsìkò ní èyàn gbọ́dọ̀ wá sùn wọ́n ti parí kìyàmù lẹ́yìn lágo 12 lágo kan ó ti lọ sùn ọlọ́run ó gbà á àmásìkò kan tún fẹ́ wà mẹ́ tó lọ́lá tọ́lọ́run ni mo fẹ́ sọ̀kalẹ̀ wá àsìkò ní ìwọ gbọ́dọ̀ máa ṣọ́ àsìkò ní dáadáa òun náà ní ìdá mẹ́ta tó gbẹ̀yìn àní òru láti bí ọwọ́ aago 3 4 lọ bẹ́ẹ̀ lọ ẹ fi dáhùn ẹlòmíì wọn ó gbé látọwọ́ aago 2 báyìí wọn mọ̀ pé títí aago 2 fi di ọwọ́ aago 4 ni àwọn ó ṣe kòńgẹ́ ọlọ́run àsìkò tọ́lọ́run sọ̀kalẹ̀ ni àwọn ó ṣe kòńgẹ́ Allah kílá tó mú wá káàkiri wíwá ọlọ́run bẹ̀ kí lọ́lọ́run fẹ́ kí ló fẹ́ wá dá lára ọ̀yẹ̀kú ọlọ́run wọn béèrè pé halmi mustakfirin ǹjẹ́ nìkan bẹ ẹ̀yin màlẹ́kà kẹwò nínú àwọn tí ń ké pè mí ọlọ́run tó jẹ́ tí ń tọrọ àforíjì tèmi ọlọ́run bá astaghfirullah wọn máa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ fi jì í
hal min taibin yẹnì kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ olóhùn fẹ́ ronú pìwàdà ọlọ́run máa béèrè pé kí ni bùkátà àwọn kí ni bùkátà àwọn kí ni bùkátà àwọn kí ni bùkátà àwọn kí n bí àbùkátà ẹnì kọ̀ọ̀kan kí n tó máa padà sí òkè ọlá mi lọ́hùn àsìkò ni wọ́n wá lọ sùn. ó rí pé gbígbàdúrà náà yóò yàtọ̀ síra wọn ló fi jẹ́ pé kìyàmù léèlì táà ní ká ṣe yìí àwọn àsìkò kan bẹ́ẹ̀ tó lọ́lá jura wọn lọ pàtàkì jùlọ nínú mẹ́wàá ti gbẹ̀yìn yìí sulusul layl al-akhir ìdákẹ́ta níbẹ̀ nínú àárín òru ní tá a fi ń ṣẹ̀mí wọ́n fi ṣeré ọlọ́run bá wa máa sọ̀kalẹ̀ ńbẹ̀ láti lè wá béèrè kí ni bùkátà yín tí ń bà yín lẹ́rùn. bákan náà àwọn èèyàn fi ń yé wáyé pé ọlá tí ń bẹ fún Laylatul Qadri náà qiyamul layl ó pọ̀ tìyàntìyàn ní ẹ̀ náà ni ziyadatul ajr wal mashaqqa. Báwo ni ti yẹ ẹ̀san tọ́lọ́run fẹ́ san wọ́n bẹ́ẹ̀ ó tún fẹ́ máa wá pọ̀ ju ti àwọn èyí tó kù lọ nínú àwọn àárín òru nítorí ọlọ́run ti rí pé ara ti ń dẹ̀ wá láti bí 20 àwẹ̀ ti ń lé 2 mẹ́ta àárẹ̀ ti ń mú ẹlòmíì pẹ̀lú bá àárẹ̀ ṣe ń mú wa nìtó a tún ń dààmú ọlọ́run mọ̀ kó tó kílásì ẹ̀ síbẹ̀ fún wa ó fẹ́ jẹ́ yàn ó rọrùn ó dààmú náà dáadáa ó fẹ́ wà lè jẹ́ náà ó dààmú náà dáadáa bẹ́ẹ̀ ẹni tó fẹ́ wọ́tọ̀ òun náà ó dààmú ló fi jẹ́ pé ẹ̀rí nísìnyí pé àti wọ àlìjẹ́nà wa àti rí ayé wa nírọ̀rùn nísìnyí kò rọrùn àsìkò tá a ti gbàwé ń bọ̀ ọlọ́run bá fẹ́ ṣe nírọ̀rùn tẹ́lẹ̀ ni yóò ní mẹ́wàá àkọ́kọ́ ẹ tètè ṣe ń tẹ́ fẹ́ ṣe èyí tó kù ẹ mọ̀ ṣe fàájì lọ ọlọ́run ní rárá o wá ti rí ìdààmú láti pìlẹ̀ ń bì yìí mọ́ bá bọ̀ mọ́ bá ń bọ̀ bẹ́ẹ̀ títí ogún àkọ́kọ́ ọlọ́run ní àsìkò tó fẹ́ mọ́ wá rẹ̀ yín sí ni ọ̀ya ẹ̀tún bẹ̀rẹ̀ ẹ̀tún pè mí ọlọ́run bọ́ba Allah ẹ wà rí nísìnyí gbogbo ara wa nísìnyí ìgbà náà ara ẹlòmíì tuntun lé pẹ̀lú páàrẹ̀ ń bẹ lára ẹlòmíì ní òru yóò gbọ́dọ̀ lọ sóhun àní ẹnlẹ́kùn ẹ kú oríire gbogbo àwọn eléyìí ọlá tí ń bẹ fún kìyàmù layl ó pọ̀ tìyàntìyàn ìmọ̀lẹ̀ ń bẹ lára ẹ o ẹni tí ṣe kìyàmù layl ìmọ̀lẹ̀ ń bẹ lára wọn ọ̀wọ̀ ń bẹ lára wọn ọ̀sán ń bẹ lára wọn àánú ń bẹ lára wọn ìkẹ́ ń bẹ lára wọn ká tún wá sọ nínú mẹ́wàá ti ìgbẹ̀yìn kọ́nà kò ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa àdúrà yìí ẹ má jẹ́ àfi ṣeré tí a wà nínú Aisha tí ó béèrè lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní àmọ̀ ṣe gbogbo àná ni ti ń ṣe à ń bẹ nídìí ata ní látẹ̀yìn ṣáyìn bíi ìgbà tó kún ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo àyíká ìta mọ̀ bẹ́ẹ̀ à ń bẹ nínú ọkọ̀ ni à ń bẹ ní ibi iṣẹ́ ni àwa pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ni àwa onítẹ́lọ̀ tá ń ṣàìsùn ká mọ̀ jọ wí pẹ̀lú àwọn ọmọọṣẹ́ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna ká mọ̀ wí bẹ́ẹ̀ ẹ̀yin àwa ń bẹ nídìí àrò ní ká mọ̀ wí bẹ́ẹ̀ a ṣe kìyàmù layli bù ṣe àtúnríra wa àláfíà tún bẹ ìfọkànbalẹ̀ tún bẹ ká tó kírun àṣùbà ká tún máa wí ọlọ́run gbà ní ìbádà fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo pẹ́pẹ́ fúrun wa nínú oṣù yìí léyìí tí a fi ń wá ojú rí ayé àti ti alkiyama ọlọ́run yóò kádàrà rẹ̀ fún wa ẹ jẹ́ ká tún bọ̀ pèrè àwọn sákìyèsí kìyàmù layl bẹ́yàn bá ń ṣe nínú ròyìn tá a fi máa ròyìn àwọn ẹni rẹ ni tá a fi máa ròyìn àwọn mùmínì gidi tá a fi máa ròyìn àwọn ọmọ àlìjẹ́nnà la yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun gbogbo àwọn tí wọ́n ń ṣe wàhálà yìí wọ́n yàtọ̀ sí ẹni tí ò ṣe o ìbá ń da fún lágbájá ẹ lọ ṣèwádìí o kò lọ àfọṣẹ kò lọ ẹ̀tọ́ náfìlà ni o lẹ́yìn irun wákàtí márùn-ún ìdúró tí ọlọ́run dandan ni o àwẹ̀ ni o gbogbo ẹ̀ ni o ọlọ́run yóò ṣe ní ọ̀run fẹ́ ní kọ̀ọ̀kan wa akí ọlọ́run tí ń dúró tí wà kó mọ́ padà lẹ́yìn wa gbogbo wàhálà wa ìdààmú wa tí a fi ń ṣe wàhálà nínú oṣù tá ń bẹ̀ yìí àwọn ìta ṣe sẹ́yìn náà àti èyí tó kún wájú wa náà ọlọ́run jẹ́ abá níbi tó ti lérí láyé àti ní gbangba kìyàmà gbogbo ń tàn fẹ́ lórí ayé àti tal kìyàmà ọlọ́run yóò tó wa lọ́wọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillah